Ẹ káàbọ̀ sí orí ìkànnì yìí, ẹ jẹ́ ká farabalẹ̀. Ṣé rí àwọn fídíò yìí a máa play fún yín níbi tí wọ́n ti tú pẹrẹpẹrẹ àṣírí. Ẹ ti mọ̀ wípé táwọn ò bá rí báyìí, àwa kì í sọ ìta bá sọ gan. A jẹ́ pa ti ṣèwádìí kúlẹ̀kúlẹ̀ pé ṣé òtítọ́ ni ọ̀rọ̀ yìí kó tó di pé a mú wá sórí ìkànnì yìí fún ẹ̀yin olólùfẹ́ wa láti máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ lágbo òṣèré pátápátá. Ẹ wò ó ká má fi ọ̀pá pọ̀lọpọ̀lọ péjọ ẹ̀yẹ ká sojú abẹ́ kó. Gbogbo Fúlàní pátápátá kira su ní gbogbo yaranka wai kira yaranka a ga musu duk abin da suka yi a cikin gari ba wanda ba su ke kara ba a wurin ranka daidai a ba da ka gane ko to daga nan yanzu ma aka mata ka dan musu maganan bayani ka ga musu ka ce to duk lokacin da yanzu ka yi abin da bai da cewa an ka kama su ba ruwanka aboki da suka yi a wada musu su bere ke aboki wanda bai su kasu da kore ita da su ko ba su da su aka gani su aka saka waje abu fitina wai duk yaran nan kuma ma in ka da wani aboki a cikin gari ma ko ina ma ko daga ibaci ne in sun ka zo wajen su ka kira su yaran ka ma ka ga ma yaran ka kada su yi wannan abu ma in sun kai wannan abu mai gida ya ce sai so ya banna nan a cikin gari a gane ya samu ba mu so fun ya wai abin da wanda ya ga maka ne wani gogwa wai ka ji magana shi na ji magana shi wai ka ji na ji magana shi wai bai tabbata na ji magana shi wai ya wanda ya ce tí mo bá tún wallahi na gbọ́ ji pé magana shi wọ́n díyàn kuma duk yadda mutane suka jin tsoron shi ka ji abin da ya ka ji magana ka ji abin da ya kare da ya ce wai iya ji labari an ka isa ta wani a cikin gari ma yanzu ba tí n bá tún bọ́ wọ́n díyàn gbé nínú bàbá mi ń bí ba zai yi kwarai ba ka gane abin da ya ce gbogbo ọmọ tó bá ní ọmọ yẹn o wọ́n á bá wọn jà gan tí ara wọn máa kọ. za su halbe shi su kama wanda zai kama su amma zai kashe kowa ne a cikin gari ṣùgbọ́n tí wọ́n bá ti díyàn gbé tálàfẹ́ àwọ̀ àbí ṣe ń wà láti ilẹ̀ kó tó kí wọ́n change nǹkan sí tí wọ́n sọ̀yàn jí gbígbé di business tí wọ́n dá màálù mọ́ tó di pé yẹn ni wọ́n á ń dà tó ń jí gbé wàhálà ni ṣùgbọ́n tí wọ́n bá ti sí yẹn àlàáfíà kálukọ́ mọ́ sí sẹ́rẹ̀. in ba wani abun ba wani masalla ba abin da ranka da ya ce kenan wai kowa ya dan zauna nashi amma abu ya faru a cikin gari ma shi zai zo ya kawo wannan babban surutu ma a zuwa yi bura'u ba abin da ranka da ya ce Allah tsare Allah tsare na gode rinki biyu to yanzu kamar wannan bayanin da ya zo ya yi gaya man kasan nan gidana ne kuma abokin shi ya sai man wurin ba muka zauna lafiya ó ní ọ̀rẹ́ òun dẹ̀ ló ta ó ní ọ̀rẹ́ yín ọ̀rẹ́ rẹ̀ ló fún òun ní màálù lábẹ́ ilé òun ní mọ́tà fún òun. ó ní ilé òun èmi mọ̀ òun sì ti wá bí ẹni tó fún níbí ọ̀rọ̀ bákàlẹ̀ mọ́ ẹni ò jiyàn pé ẹni tó fún bí òun ní fọ́mà alága wa níbẹ̀ wọ́n á máa gbọ́n tí mo fẹ́ sọ fún ó gbàgbé tó fún bí o èmi lè dé kó bí ó gbàgbé tó fún bí èmi Sunday Igboho lèmi ń sọ̀rọ̀ fóun àlàáfíà ni mo fẹ́ ń gbò ó ń bí àlàáfíà ni mo fẹ́ o kájọ mọ gbé fún wọn gbé pẹ̀lú àwọn fámìlì mi ń bí lálàáfíà ni o lálàáfíà bá ti wà wọn ò dẹ̀ gbọ́dọ̀ bó fún àwọn ẹnì kankan jẹ́ mọ́. wai kana da sanu ya je shiga wani cikin daji wọn gbọ́dọ̀ bó kó jẹ́ mọ́. ya je ci a kawo karan da kuma a kira ranka daidai a Ìbàdàn a ga Yorùbá ní ẹ jẹ́ a dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́jú ọ̀pọ̀ èrò ní tí ò tiẹ̀ wo ibi tá a wà. Bàbá wa rẹ́rìn ẹjẹ́ àsọpá rẹ́rìn àjànàkú kọjá mo rí nǹkan fìrí. Ẹ̀yin gangan ni mo dẹ̀ fẹ́ kẹ́ bá mi dá sí ètò yìí púpọ̀ jù lénìí torí mi ò fẹ́ kó dàbẹ́ ni wípé à ń sọ̀rọ̀ sí yín lẹ́nu. Torí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ ńsìn ó ti kọjá ọ̀rọ̀ wípé ọ̀rọ̀ Yorùbá nation. Ọ̀rọ̀ ẹ̀mí wa náà ni ọ̀rọ̀ Yorùbá nation ó kó gbogbo ẹ̀ papọ̀. Tẹ́ bá wo gbogbo bí ọ̀rọ̀ yẹn ṣe ń lọ ní ìgbà tí Yorùbá nation ń lọ lálálá ẹ rí i pé ọ̀rọ̀ Yorùbá nation movement ó kó gbogbo everything about Yorùbá papọ̀ but ní ìgbà tí àwọn ilẹ̀ Yorùbá àtàwọn àgbààgbà sọ wípé ká sì ní sùúrù kò tí ì tó àti pé ọ̀nà oríṣiríṣi ló wà kò sí wàhálà a lè fọ́ọ̀sì yín ṣùgbọ́n tẹ̀ security ètò ààbò tó péye ó ṣe pàtàkì fún ìwọ àti èmi bí ìwọ àti èmi ọ̀pọ̀lọpọ̀ á bá wà labroad ó lẹ́bí ó lára nílé bó ò tiẹ̀ jẹ́ pé fámílì ẹ̀ ló kàn ẹ worú àwọn èèyàn wa tọ́kọ́ lọ ní Ògbómọ̀ṣọ́ ta lẹni náà tó máa ní kò kan òun ta ni ò feel bad tó bá wá rí bẹ́ẹ̀ ẹ̀yin àti èmi lájọ máa ṣètò yìí lálẹ́ ẹ máa bá mi pè wọlé gan ni bóyá irọ́ ni Ìgbòho ń pa bóyá òótọ́ ni wọ́n nífẹ̀ẹ́ nu wúgẹ́ẹ̀tì ni
torí ìdí tí mo ṣe ní láti ṣe fídíò yìí ni wípé tí èèyàn bá ń gbìyànjú nǹkan láyé, èmi náà experience the same thing, mo dẹ̀ mọ̀ bí tó ń bà lára mi. Téèyàn bá experience nǹkan tó bá ń gbé ìgbìyànjú ẹ̀ tó ń làmìlaka lórí nǹkan, ṣùgbọ́n tí àwọn kan tán kóra wọn jọ tán fọwọ́sowọ́pọ̀ lórí ibi lórí ìgbìyànjú ẹ̀ tó jẹ́ pé bó ṣe ń gbé náà gbé wálẹ̀, kò sí bó ṣe lè strong tó a fẹ́ sú ẹ̀ ń bì kan. Ẹ kálẹ́ o. Ṣé kí n gbé yín sí speaker? Mo ń wo live kan lọ́wọ́ tí Mr. Wisdom ń ṣe lọ́wọ́. Wọ́n ń tú gbogbo everywhere kan lẹ̀ ni. Hello. Wọ́n ní 36. Hello ma. Ẹ má bínú. That is lórí Mr. Wisdom. Orí dára lẹ́wà. Ẹ má bà life ọ̀dọ̀ mi jẹ́. Mi ò like ẹ o. Ẹ̀yin lẹ máa ń fárẹ́ wàhálà sílẹ̀. Ó ń ṣe show lọ́dọ̀ tẹ̀ mọ́ ń ṣe lọ́dọ̀ títí mi. Tẹ́ bá polongo Wisdom, àwọn fans ẹ̀ á kó lọ síbi ibẹ̀. Then you make mine empty. Don't behave like that. It's not fair. Tẹ́ bá fẹ́ dá sétò tọ́pìkì tí mo wá treat, ó ní kẹ́ sọ̀rọ̀ lé lórí. Tó bá yẹ pé nǹkan tí Wisdom ṣe, you can as well call on his show. Ẹ má máa ṣe bẹ́ẹ̀ yẹn. Ẹ má bínú mà. Ẹ má bínú mà. Ẹ má bínú ẹjọ́. Ẹ má bínú. À ń gbọ́ yín. Ọmọ ọkọ yàtọ̀ sọ́mọ àlè lóòótọ́ yèyé. Ọmọ ọkọ yàtọ̀ sọ́mọ àlè. Bẹ́ẹ̀ni. Ṣé bá a ti bẹ̀ wọ́n láti ṣọjọ́ ẹgbẹ́ ẹjọ́ ẹ bá wa fọkùnrin láyè gbogbo ẹ bá wa fún láyè gbogbo ọgbó ẹ bá wa fún láyè gbogbo ọgbó. Kí ló wọlé ẹgbẹ́ tó ń ṣẹlẹ̀? Ìgbòho rìnrìn kan sìn wọ́n ní 36 kìlómítà sí Major Road ni. 36 kìlómítà. Wọ́n mà ní fẹnu wú géètì mà ní. Wọ́n mà ní fẹnu wú géètì mà ní. Kò ní dáa fún Mọ́fútì kó bọ́ tàbá yìí sìn kí Mọ́fútì máa wòran kó bọ́ tàbá. Gbogbo ẹ̀yin ọmọ ọkọ ilẹ̀ Yorùbá ni mo wá bá lóhùn ni mo bá ní gbólóhùn lálẹ́ yìí. Àwọn bàbá ẹ ní sùúrù, àwọn ìsọ̀rí méjì ni wọ́n sọra wọn di alátakò. Inú mi dẹ̀ dùn lásìkò yìí pé onílẹ̀ ń fojú wọn hàn. Àfiwọ́ tó o bá fẹ́ gba òtítọ́ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá lógún. Ẹ ti rí wípé two set of people group àwọn ni wọ́n ń gbógun ti iṣẹ́ ọwọ́ Ìgbòho torí wọ́n jẹ lábẹ́ Fúlàní. Tàyún tàyún ẹjọ́ kí ni ìtumọ̀ tàyún? Ó bá mi rin 2 kìlómítà péré òun tí ẹ wọ. Kí ni ìtumọ̀ tàyún yún kò àmọ́ túmọ̀ ẹ̀? Ṣé fẹ́ fi tàyún wé ìlú ẹkùn? Ní ìgbà tí ilẹ̀ bàbá tó bí ẹ lọ́mọ tó ń gbé tó ti ń mu tó ti ń jẹpo tó ń jẹyọ̀ tó ń jata tó ń mọmi tí ogun dé tí wọ́n pa kúkúrú tán pa gúngùn tí inú tiẹ̀ ń dùn ní kọ́lọ́fín ìyẹn Tàyún Gúnmi ilẹ̀ Yorùbá Gúnmi Ìwó tí inú ẹ̀ ń dùn ìgbà tó wá wò wípé kí ló yẹ kó ṣe ó wá lọ kó gbogbo àwọn ọmọ ilé kéwú ó kó wọn jọ tó ń kọ́ ní jihad ó wá ní kán bọ́ síta ogun ń ṣẹlẹ̀ ní Palestine ó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá níbi tó ná bí ẹ sí ó wá ń jà òun fún ilẹ̀ Palestine tó ò gbé tí ò sí nǹkan tó ń benefit látọ̀dọ̀ tó bá ń gbowó ń bẹ̀ tán sponsor ẹ wọ́n sponsor ẹ against ilẹ̀ bàbá ẹ ó wá kó àwọn ọmọ ilẹ̀ Yorùbá ó ní freedom for free Palestine díẹ̀ ní kò sí ibi tí Tàyún Gúnmi Ìwó tó ti bọ́ síta àbẹ́ ti rọ́jọ́ tó sọ̀rọ̀ tẹ́ ẹ bá jókòó kẹ́ farabalẹ̀ Gúnmi Ìwó mà ti ní mental problem ẹ̀yin lẹ farabalẹ̀ kẹ́ máa wò dáadáa tẹ́ bá lísì sí ọ̀rẹ́ ò má ṣe ara wọn. Tí Gúnmi Ìwó bá fẹ́ sọ̀rọ̀ kí ló máa ń sọ? Á sọ̀rọ̀ á lọ sí Palestine, á kúrò ní Palestine, á bọ́ sí Iran, á kúrò ní gbogbo Islamic country pátápátá ibẹ̀ ló máa lọ. A máa sọ story wọn ẹjọ́ kí ni story tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ ṣe kan ìwà àtẹ̀mí nílẹ̀ Yorùbá nígbà tí story títí wá gan tó ń jó wa lára ṣé o ò fúnra wípé kí ló dé tí ò dá sí gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá kí ló dé bó ṣe gbé ọ̀rọ̀ àwọn Islamic country tó ń finance wàhálà nílẹ̀ Yorùbá bí Gúnmi Mufti Ìwó Tàwọn Onítàwọn àti Gúnmi Olúwo bí wọ́n ṣe gbé ọ̀rọ̀ àwọn Islamic country bí wọ́n ṣe gbèrú kí ló ní wọ́n lára tí wọ́n ò lè gbé tilẹ̀ ilẹ̀ Yorùbá tí wọ́n ti ń jẹ tán tí ń mu tán gbé tán fi ń jẹ nǹkan tán jẹ kí ló dé tán lè gbé sórí bẹ́ẹ̀.
kí ló dé tó ṣe wá jẹ́ wípé àwọn tí wọ́n wá gbé sórí nígbà táwọn ń jà fún Islamic country tí ò kàn wá lọ́wọ́ lẹ́sẹ̀, òun làwọn olóbùkún wọ̀nyí, àwọn yẹn ni wọ́n wá ń gbógun tì. Ṣé ti rí wípé ọmọ ọkọ ti fira ẹ̀ hàn? Ṣé ti rí wípé ọmọ àlè náà ti jẹ́wọ́ ara ẹ̀? Ṣé ti ń rí bó ṣe ń lọ? Èmi ò sí ní Nàìjíríà, ṣùgbọ́n bí nǹkan bá ṣẹlẹ̀ máa fara rárá fi balẹ̀ láti ṣe findings kí n tó bọ́ síta fẹ̀rẹ̀. Òun ni ọ̀pọ̀lọpọ̀ yín ṣe máa ń rò wípé tí nǹkan bá ti ṣẹlẹ̀ ẹ lọ béèrè lọ́wọ́ Dara ṣé lóòótọ́ ni, because ẹ mọ̀ pé màá ṣe findings ni, ìwọ̀nba nǹkan tí mo bá rí lótìtọ́ màá mú wá. Torí a ti tó ọjọ́ mẹ́ta kan lórí sọ̀rọ̀sọ̀rọ̀, kò dẹ̀ sọ̀rọ̀ views àbí nǹkan kan nìkan lèèyàn ń dúró dè bí ò ṣe orúkọ brand ẹ, àbí kò yé yín báyìí. Èmi ní brand ti tèmi, so mo ní láti protect ẹ. Ní ìgbà tí Chief Igboho gbé kéèsì yẹn jáde lánàá tí wọ́n lọ sí ọ̀dọ̀ kábíyèsí, tí wọ́n fún àwọn Fúlàní ní 2 hours kí wọ́n fi bọ́ síta láti release àwọn tó lọ. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ lé lórí. Ṣé fídíò yẹn lásán kò tó torí? Ẹ jọ̀ọ́ ẹ̀yin ojúlówó ọmọkọ Yorùbá tí ọ̀rọ̀ mi bá yé lórí ètò yìí, mo ti sọ wípé èmi nìkan kọ́ ni mo fẹ́ ṣètò lénìí. Ẹ̀yin tẹ́ ń wò mí tí gbogbo ọ̀rọ̀ kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ látànà tẹ́ ẹ mọ̀, ẹ má wàá káwọ́rọ̀ kẹ́ wá ṣe bẹ́ni wípé kí ló ń wí, nǹkan tó ń sọ òye mi. Fi síbi comment àbí kẹ́kọ̀ọ́ pé wọlé. Ẹ jẹ́ ká jọ kẹ́nu bo ọ̀rọ̀ yìí. Ẹ má jẹ́ kí àwọn ọmọ àlè gún ní àárín wa kó jẹ́ wípé àwọn Fúlàní ẹgbẹ́ wọn tó kù, àwọn jihad ẹgbẹ́ wọn, inú wọn máa ń dùn tó bá ń gbógun ti ọmọ ọkọ láàrin wa. Ẹ jẹ́ káwa náà ká máa fúnra wa ní support. Ẹ jẹ́ Afọ́mọ Adéyẹmọ ní support. Gbogbo ibi tẹ́ bá rí tí wọ́n ti ń dúró tì í kó lè encourage others, kì í ṣe wípé àbòsí ni. Ohun tí mo bá ṣe findings tí mo rí tó jẹ́ òtítọ́, òun ni mo máa sọ fún yín. Ìyẹn ò ní dandan pé kò wò mí. Bọ̀ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀, ẹ jọ̀ọ́ ṣé nǹkan tó ṣẹlẹ̀ tí Chief Igboho ṣe ní ibi ọ̀dọ̀ àwọn pípù yẹn lọ́dọ̀ bàbá kábíyèsí ní Ìgbòho, bó ṣe tú bí ejò tínú burúkú tó bínú tí wọ́n fara ya, ṣé ẹ ò rí ìwà ọmọ kan lára ẹ̀? Ẹ jọ̀ọ́ ṣé Ìgbòho Ọláwálé kí lẹ ní kí n correct? Kí lẹ ní kí n correct sá kí n lè mọ̀ kí n lè tètè ṣe correction lé lórí? Ẹ bá mi kọ síbẹ̀ lẹ́ẹ̀kan sí. Àbí kò yé wa? Ṣé nǹkan tí nínú fídíò yẹn tó rí ṣé kò wú ẹ lórí? My dear, gbogbo èèyàn lérò wípé ọ̀rọ̀ dá lẹ́nu ẹ̀ ni, àti wípé ìwọ tó o bá máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ níbi tí situation Nàìjíríà dé dúró, tó o bá fẹ́ lanu pàkà tó o fẹ́ sọ̀rọ̀, o ní láti 21st ni yóò wà bẹ́ẹ̀. No, today is 22. Ṣé 23 ni mo fi síbẹ̀ ni? 22 lè ní. Àbí? 21st, sorry. 21st lè ní, sorry. I will correct the date. Màá ṣe along the line. I will correct the date. Ẹ má bínú gbogbo yín. Ẹ ṣé, thank you. God bless you, Baba. I will do the correction. 21. God bless you. 21st. Mo ti gbọ́. Màá ṣe correction. Bá ṣe ń ṣe lọ. Bóyá tí èèyàn bá pè wọlé, màá sáré correct ẹ̀ṣẹ̀ ti gbọ́. Ẹ jẹ́ ká máa bẹ́tò lọ kí yẹn kó má gbé wa kúrò lórí nǹkan tá à ń ṣe bí mo ṣe ń sọ lọ. Ṣé fídíò tí Chief Igboho ṣe lánàá yẹn ṣé kò tó torí? Ṣé o kàn rò wípé èèyàn kan tí ò dúró déédé, tí n bá sọ wípé dúró déédé kì í ṣe wípé bóyá ọ̀rọ̀ agbára náà, ẹ jẹ́ àkọ́kọ́ fi ọ̀rọ̀ pé agbára, mo ní ogun àbí mo lọ́lọ́run àbí gbogbo nǹkan tí mo bá ní, ẹ jẹ́ àkọ́kọ́ gbé dúró náà. Ìwọ tí ò bá ní òtítọ́, ẹ jọ̀ọ́ ẹ máa bá mi like fídíò yìí, ẹ bá mi like, ẹ bá mi comment, ẹ bá mi share. Mo máa tó lọ, a máa tó tan kíní wa TikTok. Ẹ jọ̀ọ́ ìwọ tó ò bá ní òtítọ́ kó dúró lórí òtítọ́, tí ò ní kọ́lọ́fín kankan lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn, lórí ọ̀rọ̀ security. Àwọn àṣírí mo sọ fún yín o, mo ní láti June ní títí wọ next year February, ẹ máa rí oríṣiríṣi nǹkan tó máa ṣẹlẹ̀. Ẹ ní láti rárá fi balẹ̀ kẹ́ ẹ lè understand gbogbo bó ṣe ń lọ. Ṣé ó ti ń ṣẹlẹ̀ àbí ó ti máa ṣẹlẹ̀? Ṣé ti rí bó ṣe ń lọ? Jẹ́ kí ìwà tèmi kájọ lè bá. Ọ̀rọ̀ yìí o, mo ní ọ̀rọ̀ yìí o, ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá, ọ̀rọ̀ yìí o, ẹni máa bá wa sọ̀rọ̀ yìí o, a ní sẹ́ǹsì tó dájú, àbí mo parọ́? Ọ̀rọ̀ yìí o, ọ̀rọ̀ yìí o, ẹni máa bá wa sọ̀rọ̀ yìí o, a ní sẹ́ǹsì tó mórí pé
orí ẹni yẹn á pé ajẹ́ni tí ò tí ì yàgbẹ́ sága tí ò yàgbẹ́ sára ajẹ́ni tí ò tí ì fi olè jẹkújẹ àti ìwà òfò àtàdánù